عيبة وجلالا وأبصرت من ضجة وجمالا جمالك أصول شعب العين جمالك أصول عيبة ومحبة فأنت المرسلين كملا وكلهم إبراهيم وكلهم هذا المكارم والعلا وما كالإمام الشريف في الصلاة على صاحب المعراج إبراهيم تهيتي فسيري إليه دارا غاية بغيتي أسير له والشوق مني مبارر إلا طيبتي أودي لطاعة تهيتي محمد رسول الله أكسرا أيوان أكسرا ألداك وانظرا إبراهيم بروز النبي إن أكسرا تكاكا محمد رسول الله لله شكر ساجدا من فضله أنا عجب الفضل وإنني أسأله ديانا وسودا ولا عفافا ولا أمنا أقوال وجلب كرستا وأتنا مأمني إليه قصدا ودركوا من مدى أفتوا من بقى وإن سبق رجال أسبقا أكد لكل أولياء والعلماء مفرد وعلم محمد رسول الله الرجال مجده برهما
وسلتي الله لا إله الله لا إله الله لا إله الله لا إله يا هو الله إله الله الله لا إله الله لا إله الله لا إله الله اسمك جلاله حبيت جل جلاله بفضل جل جلاله بفضل أفضل لا إله الله لا إله الله لا إله الله هو لا إله إلا الله بحب شيء بعامل بحب شيء بعامل بشوق شيء بعامل فايد شيء بعامل فايد كلمة جاني لا إله الله لا إله الله لا إله الله لا إله إلا الله
jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá ìsìnkú bí ìṣe jókòó bí ẹ bá ní bàbá ní bàbá ànábì ló ní bàbá ló jẹ́ ní kọ́ máa ń ní padà bí pé rọ̀ṣúlẹ̀ ní ilahi alamina ta'ala tó mọ̀ lọ́bẹ̀ khadimuka nada ya rasulan ta'ala imamul baqiyya ṣéwù ẹ̀yìn àfá tí mo bá ní ẹ̀yìn wà ní ọmọ wà ní ọmọ wà ní afọ ọmọ afá ọtún ara afá tó tó yọ ọlọ́gbọ́n ẹ̀rọ ọlọ́gbà àkútì jáde wọ́n á jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá inú wọn lọ́jọ́ kí n sọ wípé Imamul Baqiyya mo ní wọn láì tí a bá dé ọ̀dọ̀ ṣé o jẹ́ ẹ̀ mo ní inú mi ò ní dùn mo ní bí ìgbà tí ọlọ́run ọ̀gbà Ramadan yóò ṣe mo sì kẹ́tọ́ yọ kẹ́tọ́ pamílẹ́kùn pé tí ọmọdé bá pè mo mọ ìyá ọjà mi la kí n dá ọmọdé lójú àgbàlagbà lọ mo ní nígbà tá àgbàlagbà rí pé ọlọ́run tó ṣe fún alọ́pẹ̀ àná ọmọdé ẹ̀ mọ̀ bí tó náà ní bóyá yóò jọ iná lọ́rọ̀ pẹ́ àwọn àlejò pé ní ọmọ tí a náà fi àfọ àlọ́ wá sí wọ́n wá sí kíkà tí a náà gbé àsìkò bàbá yẹn ó sì fi aṣọ fún àdúgbò àjẹ àṣẹyìn náà lè fi alẹ́ àwọn ẹgbẹ́ yẹn mọ́ àǹfààní tí a bá jẹ tọ́lọ́ bá gbé sí kò àwọn ọmọ lọ́rọ́ sí alájẹ Ibrahim bàbá ní gbogbo ẹ̀yẹ wọn àwọn àmì ṣe ẹ má jẹ kẹta yìí o bàbá ní Jésù ń bọ̀ sọjá tóbi á ní Jésù ó ń bọ̀ lóòótọ́ èmi gbà pé Jésù ń bọ̀ àmọ́ ìyá àwọn Ibrahim ìmọ̀ wúrúwúrú èmi sọ fún ìsọgbẹ́ wọn ní wa o Imamul Mahdi ìyá Imamul Mahdi ìyá Paranù ìyá ó ní bàbá dé ẹ yóò máa rí ìmọ̀lẹ̀ méjì kan ìmọ̀lẹ̀ méjì wọn náà ní ọmọ rí ìmọ̀lẹ̀ tó náà ti rí náà ní ọmọ rí ìmọ̀lẹ̀ náà náà ní jókòó sọ́kọ̀ fẹ́rẹ̀ síwájú yìí kí ẹ̀yìn yìí náà bà wà torí bá sọ pé ní kò sí Ànábì ní Khatimul Anbiya Imamul Mursalin ṣé àwọn àti jáde ní Khatimul Anbiya wọ Imamul Mursalin ó di méjì ìmọ̀lẹ̀ méjì tó máa ń náà nìyẹn ìmọ̀lẹ̀ àkọ́kọ́ tàbí sàkè ní sọ̀tù yáni ṣùgbọ́n bá wọn èmi sì sí èmi gẹ́gẹ́ ní àná Muhammad tó kárí torí yàtí tí wọ́n polongo ta ni ìmọ̀lẹ̀ wọ́n yàtí wọ́n mọ̀ lọ́dún sẹ́lẹ̀ jùlọ lójú oníbẹ̀ ní pípa sọ pé yàtí wọ́n ní kọ̀ orí kìtà ní kí ànábì ní jẹ́sí ní ṣùgbọ́n ẹ̀mọ̀ tó wáyé ó mọ̀ pé yàtí náà ló ti dé wọ́n mọ̀ lọ́dún sẹ́lẹ̀ jùlọ ọwọ́ ni láti tó kí Káàbà ti di ara mi àwọn ṣẹ́fù ẹ̀bà ni Káàbà ń gbé wọ̀ kọ́mọ sọ fún ẹ̀sà sọ̀rọ̀ nù ni ẹja sọ ọlọ́sẹ̀ ẹ̀rọ yẹn rẹ̀ ẹja sọ tí ṣẹ́fù ẹ̀bà bá dé mẹ́ka wọ́n ní àwọn àyè kan báwọn ènìyàn tó bọ̀ wáyé wọ́n dé àwọn ọmọ wọn rí nígbà tí Káàbà fúnra rẹ̀ tó bọ̀ wá di ara ṣẹ́fù rẹ̀ tó bọ̀ wọ́n kíkà ọlọ́sẹ̀ ẹ̀rọ yẹn rẹ̀ ìní kọ́nà Káàbà àsìwọ́dẹ̀ ni àsìwọ́dẹ̀ ọ̀bálẹ́gà àsìwọ́dẹ̀ ni àsìwọ́dẹ̀ àwọn adúlù parí àwọn ọmọ ọlọ́sẹ̀ ẹ̀rọ yẹn rẹ̀ bẹ́ẹ̀ bá ọmọ Káàbà bọ̀ ọmọ ọlọ́sẹ̀ ẹ̀rọ yẹn rẹ̀ lára Káàbà tọ́ba ní bẹ́ẹ̀ jamanu bí ìwà ìdúnyà. Allah
Ibi tí mo ń kọ́jú pé àlè lọ́wọ́ àti ẹlẹ́ẹ̀kẹta máa ń bọ̀ kára yín. Àmọ́ tó ti dáṣẹ́ Ibrahima lẹ̀ yìí. Bàràkà wá sẹ́rẹ̀ Allah
Halo. Kalau belum. Kalau apa di sini satu dua. Ada kalau apa?
ẹni mọ́tò àgbàṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́àlùkọ́ ààrùn lọ́dọ̀ ọlọ́run. Ẹ rí i pé ẹ̀mí tí mo wà nílẹ̀ yìí ẹ̀rí fọ́tò ṣé àná Abdulkadir nínú invitation tí wọ́n ṣe. I'll send you. About later. Send you.